ṣé gbogbo wa la rí story lady tó wà lókè mi abẹ́rẹ́ rí pó ga ní tó wá yà mí lẹ́nu ń bẹ ni wípé lady yóò sọ wípé step mother wọn kò ní family member o ó ní ìyá tó bí ń lọ́mọ ìyá tó bí tó dẹ̀jẹ̀ lé lórí ó lọ fi lọ́kọ at the age of 17 years èmi ti rò pé ilẹ̀ haúsá nìkan láti lè rí gbogbo orú nǹkan báyìí ni ìmọ̀ pọ́n ìyá kan tún wà nílẹ̀ Yorùbá yìí pẹ̀lú bá a ṣe ní àṣà àti ìṣe tó tán tún wúrú àwọn ìwà òfò báyìí at the age of 17 years níyà yẹn lọ fi lọ́kọ ó wá ròyìn tí ojú ń rí ó ròyìn pé bó ṣe padà lọ ṣẹ́ oyún tí màá yẹn nígbà tí yà pọ̀ ó lábúrò ló ń sọ fún tó ń fi lọ tó ń fi dé oní Johnson yẹn àbúrò ń dúró dé sí ti ń sunkún àwọn ìyá kan tí wọ́n ti ta o inú wa fẹ́ mú mi sọ tí mo fẹ́ sọ yìí sórí òwe tán máa ń pa wípé ọmọ tó bá dáa ó ní ti bàbá èyí tí ò bá dáa ti yá rẹ̀ ni ẹ rí wípé ọmọ tó ní ò dáa ti yá rẹ̀ ni o sọ́ọ̀nì ìmú yá rẹ̀ kọ́ ní jẹ́ o sọ́ọ̀nì ìmú rẹ̀ ni kì í ṣe orúkọ ìyá rẹ̀ ni ó bàjẹ́ orúkọ rẹ̀ ni torí ẹ̀yin ọkùnrin ẹ wà fọ́nà wípé ó jẹ́ mójútó mẹ́ ó jẹ́ ṣe kinní kan ọmọ tó bá mọ̀ dáa ni ti bàbá èyí tí ó bá kù díẹ̀ káàtó tìyá ni ta ló sọ fún ọ pé ọmọ tó bá kù díẹ̀ káàtó fún tìyá ni má gbàgbé wípé ó kọ́ tán ìran tiẹ̀ tí wọ́n ti build tó o bá mójútó ọmọ tó o fi dá ti obìnrin nìkan especially tó o bá tún wá mọ̀ wípé ìyá ọmọ gan fẹ̀kàn tẹ́lẹ̀ náà kò ní láárí a sọ̀rọ̀ owó níbí o à ń sọ̀rọ̀ wípé òun gan ò dìpòdìpò pé ó mójútó ọmọ tó o bá rí i pé ìyàwó rẹ ìgbé ayé tó ń gan gbé gan gbéyàn fi rú ẹ tọ́mọ gan kò lè já sí nǹkan kan tó o bá mójútó nǹkan rẹ sórí orúkọ tó o jogún látọ̀dọ̀ àwọn òbí rẹ orí ọmọ ni ó ti bàjẹ́ because sọ́ọ̀nì èmù rẹ lọmọ ń jẹ́ kò sì sí bá a ṣe pé orúkọ alájá tá a ní porí kòkó tá a fi ṣe kò sí bí wọn ó ṣe dárúkọ rẹ yálà ó bá dé ibi tí ọwọ́ òfin ni tán fòfin gbé bóun ó ṣe kákọ rẹ tí wọn ò ní ká sọ́ọ̀nì èmù yín mọ́ bóun ó ṣe dákọ rẹ tí sọ́ọ̀nì èmù rí ò ní hàn bẹ́ẹ̀ tó kọ bàbá àti ò ní hàn bẹ́ẹ̀ ìdí nù tó fi mójútó ọmọ rẹ o mo ń bẹ́yìn ọkùnrin sọ̀rọ̀ torí káàzùm wípé bàbá ò tún padà gba lédì yìí kó wá mójútó àtàwọn àbúrò ẹ̀ ní bóyá ìbá tiẹ̀ tún wọ́ sí jù báyìí lọ òun gan tiẹ̀ lè mọ̀ sí ní kíní gan dìbò dípò pé ó lóun fẹ́ sọ sítórì fún wa ó lè mọ̀ tiẹ̀ ní opportunity gan láti sọ̀tàn ayé rẹ fún wa torí pé ayé rẹ tún bọ́ sójú ẹ díẹ̀ ni ńlójó lè sọ kò yé báyìí ní ìsìn ó jẹ́ mójútó ọmọ rẹ especially tó bá ti mọrú ìyàwó tó o fẹ́ pé ibi tó nífẹ̀ẹ́ owó dé ó fẹ́ lè gbọ́mọ rẹ gan rè tà kó gbowó wálé ó jẹ́ mójútó nǹkan rẹ tó o bá ti mọrú ìyàwó tó o fẹ́ wípé tí ẹni títí ẹ ti gbóná kó mọ̀ kó ná mọ́ tí ẹ ní torí nǹkan míì kọ́ sórí ọkọ rẹ tí ọmọ ń jẹ́ tó o bá mójútó wọn tó lóun sì ṣàánú rẹ wọ́n lè gbókan débi gíga tó o bá sì tún mójútó wọn nídàkejì wọ́n lè gbókan débi tí ìwọ̀gùn ò fẹ́ tó fi jẹ́ pé orí ti ọmọ tiẹ̀ náà mọ̀lẹ́bí ò ti mọ̀ sí change of name kò yé báyìí ní ìsìn ó jẹ́ mójútó ọmọ rẹ̀ ṣé ẹ sì rẹ́yìn ìyá fídíò mi ní í ṣe fún yín